ẹ̀yin ìyàwó kékeré ẹ ti fẹ́ ya mí jẹ lórí WhatsApp lórí DM ẹni mo sọ pé wọ́n nífẹ̀ẹ́ yín n tí mo wí kọ́nù o nǹkan tẹ́mi wí kọ́nù o ṣe rí tẹ́mi bá ṣe fídíò kì í ṣe pé mo ti gbàgbé nǹkan tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mi ò dẹ̀ wá dìbọ́ǹkì anything tí mo sọ rí o mi ì sọ pé wọ́n nífẹ̀ẹ́ yín o mo ní àwọn ìyàwó kékeré always come with a reason bóyá kẹ́ ẹ lọ tún ṣẹ́yìn wò mo ní àwọn ọkùnrin àwọn ìyàwó tí wọ́n kọ́kọ́ fẹ́ ní kékeré àwọn ni wọ́n máa ń nífẹ̀ẹ́ tán ti máa ń utilize gbogbo love life wọn lé lórí mo ní ṣùgbọ́n there is always a reason bóyá ìyálé gbéra ságbà tíyá ti dàgbà tàbí bóyá ó ń ṣe nǹkan kan tán sì ti wá ojú rere ẹ̀ tán ti bẹ́ẹ̀ tán ti ṣe kinní tó kàn fíù pé bóyá kò mọ iyì nǹkan tó ní tí ò change tàbí there is always a reason àwọn ọkùnrin tí wọ́n máa ń fẹ́ ìyàwó kékeré tí ì sì ṣe pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí àárín àwọn àti ìyálé wọn bóyá ná tó 3% tó jẹ́ pé ó kàn wù wọ́n láti ṣe súnà and irú àwọn yẹn gan ó ṣeé ṣe kó ṣe pé bóyá ìyálé yẹn ló máa mú ìyàwó mi yẹn wá fún wọn àná máa ń common láàrin àwọn Muslim friends wa tó ṣe pé ó kàn wù kó ṣe súnà ni but ọkùnrin tó gbéra lọ rèé fẹ́yàwó kékeré bóyá èkejì ẹ̀kẹta or whichever way reason máa ń wà but àwọn ọkùnrin ẹ̀tàn ni wọ́n fi máa ń fẹ́yàwó kejì kẹta ó lè ní àwọn àlàyé kan tí wọ́n ṣe fún ẹ moreover kò sí content àbí fídíò kan tó lè address gbogbo issues so tí n bá sọ wípé àwọn ìyálé ni wọ́n máa ń nífẹ̀ẹ́ mi ì ṣe mistake o torí ẹnìkan náà ní ìyàwó táwọn ti ń bá sọ̀rọ̀ tó ti gbà fáwọn tó fẹ́ fẹ́ àwọn ṣìkejì ó ti lóun ò fẹ́ àwọn mọ́ nítorí lóun rí fídíò mi kan tẹ́mi ti sọ pé wọn kì í fẹ́ràn ìyàwó kékeré ṣé rọ́ ni mo pa ni mi ì ní wọn kì í nífẹ̀ẹ́ wọn ọkùnrin tí ò bá nífẹ̀ẹ́ kò tiẹ̀ nífẹ̀ẹ́ wálé ṣóyẹ báyìí nìsín kò ní jó mọ̀nà léhun débi wípé yóò wá tọrọ rẹ nílé yín kò ní tẹ̀lé ẹ délé yín but o lè expect love attention care bíi ti the first woman even first woman tó ti kó lọ tó ti lọ ṣàbíamọ níbòmíì gan ó sì lè padà wá tó bá ti rí pọ́nkọ tó ń fi ilẹ̀ tó wò pé wọ́n ní tóbìnrin ò bá dán méjì wò kò lè mèé tó dáa tó bá ti rí pé she will look for a way to work herself back into the life of that man and most àwọn ọkùnrin máa ń fall because kì í ṣe gbogbo ọkùnrin ló lè draw line yẹn torí ẹ̀ ló fi jẹ́ pé tí ìyálé bá yí padà most time àwọn ọkùnrin máa ń padà sọ́dọ̀ wọn wọ́n á padà pàyàwó kejì yẹn tì most of the time wọ́n máa ń fìyàwó kejì correct ọpọlọ ìyálé ni mo sọ fún ẹ pé téèyàn bá fẹ́ fẹ́ ṣìkejì rí i pé wọ́n fẹ́ ní ṣùlọ́kà at least wàá lè rí right ẹ fight wàá lè mọ̀ pé ìyàwó níwọ̀ náà èmi ò níwọ̀n nífẹ̀ẹ́ wọn rárá o torí tó bá jẹ́ bóyá àǹtí kádàrá rẹ̀ yànnú nísìn ó mọ̀ ní pé ẹnìkan ló ní wọn ìfẹ́ mi níwọ̀n nífẹ̀ẹ́ wọn rárá bẹ́ẹ̀ mo ní there is always a reason ogun tó tí wọ́n wá fẹ́ kejì tógun yẹn bá ṣẹ́ there is all the tendency they go back home tẹ́ bá lọ wo fídíò ìyá Donde Fils Madam Deborah Okezie ẹ̀rí kan ṣe fídíò kan recently tán ṣàlàyé nípa pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àtọkùn ọkọ ìyàwó tọkọ ti kọ̀ for so many years the man was a divorcee ó ti wà divorced kí ìyá Don tó fẹ́ wọn rárá ìyàwó tán ti filẹ̀ for the past 15 years lọ́kọ yẹn tó padà kó lọ bá tó fẹ́ni ẹlẹ́nilẹ̀ pẹ̀lú ọmọ lọ́wọ́ so àwọn obìnrin ó dìgbà tán bá lose nǹkan tán nìkan tó mọ iyì ẹ̀ kò sí ìyáálé tán máa fẹ́yàwó lé tí ò ní lọ seek counsel kò dẹ̀ sí counsellor àfẹ́ torí ẹ̀ bá ti dọ́ta kò sí counsellor tí ó sọ fún ọ pé ọkọ ẹ fẹ́yàwó ìwọ náà mọ hùwà burúkú yóò ní ọmọ ṣe dáadáa ni bóyá o lè rójú ẹ̀fà mọ́ra àwọn ọkùnrin dẹ̀ lélẹ́yìn wọn kì í mọ̀ pé ìyàwó kejì táwọn pati táwọn lọ bá ìyálé yẹn sì máa fìyà ìyá páwọn fẹ́yàwó mi náà sì máa jẹ lọ́wọ́ ìyálé torí kì í tán nú wọn the fact pé o ti abandon ẹ̀ o lọ́ọ̀dún ẹ̀ mọ́ ìyẹn ò ní the ìyálé will still punish you bẹ́ẹ̀ ó kàn fajú ẹ̀ mọ́ra lákòókò yẹn ni irú Bọ́láńlé tó gbóògùn jẹ ní January yẹn ó ní too much expectation ni because ẹni tó fẹ́ níyàálé ó mọ̀ bóyá gbà tó ti fẹ́ ṣìkejì tó ti bímọ méjì bóyá tó ti ń gbèrò àti fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta so ò lè expect attention ṣe rí reality lèmi ń discuss lórí page mi èmi ò kí ń sọ theory I discuss practical so mi ò lè tàn yín kí n deceptively prepare your heart tí n bá sọ fún ẹ pé ìwọ ló máa fún látẹ̀ńṣọ̀n jù ìwọ ló máa nífẹ̀ẹ́ jù I will only be deceiving you
ọkọ tó sọ fún ẹ pé àwọn àti ìyálé àwọn ò sún mọ́ra àwọn ó ti pé mo ti réyàn tó sọ fún èèyàn mi kan pé ìyàwó òun ó ti pé 5 years táwọn ti sún mọ́ra àwọn gbẹ̀yìn ọmọ ọdún 2 sì wà lọ́wọ́ ìyàwó yẹn ọmọ 2 years old ó wà lọ́wọ́ ìyálé ó dẹ̀ sọ pé 5 years ago nìyálé ti gbà fóun gbẹ̀yìn tó bá jẹ́ 5 years ago nìyálé ti gbà fún gbẹ̀yìn ibo ló ti wá rọ́mọ ọdún 2 ọjọ́ yẹn òun mọ tí yóò ní kinní kan òun ò wá ẹ ṣáàtì mọ̀ pé irọ́ ni so most of the time àwọn tó ń pèrò àti fẹ́yàwó kékeré ẹ̀tàn náà fi máa ń fẹ́ wọn ìgbọ́n bá fẹ́ ẹ tán lójojú ẹ tó ṣẹ̀ máa là pé gbogbo ohun tó ń sọ fún ẹ pa ìyálé yẹn irọ́ ni tó bá dẹ̀ jẹ́ pé òótọ́ ni ṣó mọ̀ pé tó o bá ti ní too much expectation o ò ní hypertension o ò ní depression débi kó lọ parẹ́ bí Bọ́láńlé so èmi ò refrain sí statement mi o àwọn ìyálé náà mọ́ nífẹ̀ẹ́ ìyálé ló mọ tó ṣe tọkọ fífi òpó nídìí ìyàwó ẹlẹ́ẹ̀kejì dẹ́ni ìwọ ọkùnrin náà tó ti fẹ́yàwó kejì wọlé tó wá rí i pé ìyálé ti ṣéǹjì ó ti di áńgẹ́lì ó ti yíwà padà tó wá fi ìyàwó kejì lẹ̀ tó padà sọ́dọ̀ ìyálé ajẹ́kùn ìyá ló ń lọ jẹ́ ń bẹ̀ o wàá mẹ́ǹtẹ́ wọn pọ̀ ni wọ́n ti pé méjì náà nu òun ló mọ tó ṣe tán fi fẹ́yàwó lé ṣùgbọ́n pé èmi ni mo discourage wọn kán mọ̀ lọ ṣèyàwó kékeré pé torí wípé wọ́n ní wọn nífẹ̀ẹ́ wọn èmi ò discourage anybody o èmi sọ fún ẹ pé o ò lè expect full attention bí ìyálé I will only be deceiving you if I on camera and I start saying that tó bá ti lọ ṣe kékeré ọ̀dọ̀ rẹ ni wọ́n mọ̀ wà jù ọ̀dọ̀ tó bá pẹ́ jù lọ́dọ̀ ẹ̀ gan ó yẹ káyé ẹ̀ máa já tó sì mọ̀ pé ó ní ìyálé tó bá yẹ pé ìyálé lòun ò fẹ́ mọ́ òun ò fẹ́ rí is a different thing bẹ́ẹ̀ ó mọ̀ọ́mọ̀ jókòó sọ́dọ̀ rẹ 247 tó bá yá yóò pàwọ́ náà ti fẹ́ lómi bẹ́ẹ̀ ni because èèyàn fẹ́ yàwó méjì mẹ́ta is not for the weak is not kò sí fún ọkùnrin tí ó mọ bí ó ṣe maintain the two of you so bọ́ ní ṣe wá ní kó mọ́ lọ tó bá yẹ pé ibi tí kádàrá ẹ wà nù Madam Juliana sì láwọn tí connect woman kan tó jẹ́ ìpè ní sisi in fact virgin ni kò mọ ọkùnrin third wife làwọn connect ẹ̀ lọ ṣe àwọn tí ẹ̀ ń sọ fún pé single father kan wà tí ò níyàwó bẹ̀ tó ti bímọ ńláwọn ló lòun ò fẹ́ yẹn and she's a Muslim ó dẹ̀ lọ ṣe ìyàwó kẹta ọkàn ẹ̀ dẹ̀ balẹ̀ ń bẹ̀ kí wá ló dé tẹ́mi ó ní o mọ̀ lọ ṣe kejì ṣe kẹrin ṣe karùn-ún tó bá fẹ́ ṣe bóyá number 17 lèmi náà ṣe bóyá ẹ̀kan lọ́dún lórún kàn mí báyìí ọmọ so èmi ò sọ pé wọn ò ní nífẹ̀ẹ́ yín rárá o ọkùnrin tí ó bá nífẹ̀ẹ́ ò tiẹ̀ lè fi okò lè tẹ̀lé ọdẹ lé yín ṣùgbọ́n jẹ́ ó fi ọ̀nà kó tó di pé nǹkan kan mọ̀ dà yín pọ̀ torí tó bá ti ṣe pé tó bá ti kó bá rẹ̀ tó bá yá rẹ̀ jẹ́ tí ìyálé bá ti rí pé òun ti fẹ́ lórogún yóò sáré ṣéǹjì ìwọ ìyálé sì lélẹ̀ ìmọ̀ rò pé bóyá tó bá ṣéǹjì gbogbo ọkùnrin kọ́ ló lè rójú ẹ̀ fàmọ́ra o kì í ṣe gbogbo ọkùnrin ló lè rójú wọn fàmọ́ra padà tó àwọn ọkùnrin náà ti gbọ́n gbédì lẹ́ni tọ́mọ rere ṣe tí ò sí ẹ̀ṣẹ̀ ní fún ìwọ tó lè ṣe dáadáa tó ṣe tó wá rí pórogún dé tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe dáadáa ẹni orí ẹ̀ bá pé yóò ti mọ̀ pé dáadáa àwọn ọ̀tọ̀ kan ẹ wá ọkàn mọ̀mọ́ fẹ́ lẹ́lẹ́yọ́rọ́ lọ ni àjẹkùn ìyà nírú àwọn ọkùnrin mọ́ padà jẹ lọ́dọ̀ obìnrin àjẹkùn ìyà ni so èmi ò ní ẹ mọ́ lọ ṣe kékeré o because ẹni tó jẹ́ yàwó àgbà lónìí tó jẹ́ yàlé ó lè di kékeré lọ́la because life is unpredictable ẹlòmíì gan wà tó jẹ́ pé òun nìkan ló wà lọ́wọ́ ọkọ tí ò rí fọkànbalẹ̀ gan ẹlòmíì bóyá ẹ̀gbọ́n ọkọ àbábúrò ọkọ ni ó jẹ́ ṣòro ẹlòmíì ó lè jẹ́ ìyá kọ́ ni ṣòro ẹ̀ tẹ́ni tó sì ṣe kékeré ń bì kan tóun ò sì ní ṣòro ń bẹ̀ so èmi ò ní ẹ mọ́ ṣe kékeré yìí níwọ̀n yìí nífẹ̀ẹ́ yín o ẹ mọ́ wàá ya mí jẹ o torí mo mọ̀ pé ẹ̀yin obìnrin mi bẹ́ẹ̀ bá rí mi báyìí you can even eat me raw àwọn ìyálé wọ́n mọ̀ bá wa jà àwọn ìyàwó wọ́n mọ̀ bá wa jà gbogbo obìnrin èmi wọn ààrẹ èmi náà ò fẹ́ kárẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rírẹ́ yẹn ò pé mi ṣòye báyìí ní ìsìn èmi ò ní ẹ mọ́ ṣe kékeré o tó bá ṣe pé bí kádàrá ẹ rọ̀ mọ́nú bẹ́ẹ̀ get yourself prepared kó rí pé oníṣẹ́ lọ́wọ́ kó dẹ̀ expect anything at any time má jẹ́ kí kankan bẹ́ẹ̀ lójijì kó má lọ parẹ́ bí Bọ́láńlé níwọ̀n nífẹ̀ẹ́ yín o níwọ̀n kì í ṣe gbogbo ọkùnrin ni wọ́n ń pa ìyàwó kékeré tì o kì í ṣe gbogbo wọn o èyí tán sọ fún pé kó kàwé tó lòun ò lọ tán bẹ́ẹ̀ fún bí ọdún bíi 11 years ìgbà tán tó fẹ́ graduate lé tí yẹn mójútó school ọkọ tí mójútó ibi tọkọ dálẹ̀ tí ló tó ṣẹ̀ṣẹ̀ lọ ṣe part time NC ìgbà tó kọ́ rí pé ìyáálé ti lọ léèwé ló ṣe pa ìyàwó kékeré tì bẹ̀rù ọkùnrin náà orí ẹ̀ ò pé ni yóò padà àjẹkùn ìyà ló máa jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó sì máa jìyà abọ́fẹ́yàwó mi so kì í ṣe gbogbo ọkùnrin ló lè draw line yẹn kì í ṣe gbogbo ọkùnrin ló understand the tactics yẹn táwọn obìnrin tó máa ń lò so èmi ò ní nífẹ̀ẹ́ yín o ṣé mi lọkùnrin ni
ṣé bí abálẹ̀ akẹ́kọ̀ọ́ dé tá a kàwé dé náà láàsọ so èmi ò ní wọn ò ní nífẹ̀ẹ́ yín o mo ní o ò lè expect ìfẹ́ tó ti yálé kódà kó ṣe pé igi ni wọ́n ń dá mọ́ra wọn lórí tí wọ́n ń dá pọ́npọ́n mọ́ra wọn lórí ìyọ́ padà o ò lè fi wé because àwọn míì secondary school náà ti jọ ń bọ̀ àwọn míì university náà ti ń fẹ́ra wọn àwọn míì ti jọ wà ti pẹ́ and once tí tẹ́ bá ti jọ wọ́n ti ṣọjọ́ wà pẹ́ yẹn ìwọ tó dé lánàá o ò lè expect the kind of intimacy proximity love care interest bonding yẹn o ò lè expect that much are you getting it tí ò bá dẹ̀ pé àjòkó ẹ̀ mọ̀ ṣe single ọlọ́run ò ní dandan kéyìn ò níyàwó kò sì ní dandan kéyìn ọlọ́kọ ẹni ọba wù nàmbà fẹ́ ni èsì nàmbà túláàsì so èyí tẹ́ fẹ́ ya mí jẹ nínú DM tẹ́ jẹ́ kí n sinmi ìbọ̀dá kan náà ní ẹni tó fẹ́ fún ó ti lóhun ọ̀fọ́n mọ́ pé èmi ní wọn ìfẹ́ràn ìyàwó kékeré ẹ̀ ń ṣe rọ́wá ni mo pa ni ìyáálé yín tẹ́ ní ò fẹ́ràn yín ẹ̀yin ẹ fẹ́ yàwó mi ẹ rí wípé yóò dédé di áńgẹ́lì òjijì ni sincerely competition ó máa ń reset ọpọlọ obìnrin ni bó ṣe máa ń reset ọpọlọ ọkùnrin bẹ́ẹ̀ ni competition máa ń reset obìnrin tóbìnrin bá ti rórogún báyìí gbogbo ń tẹ́ ní ọmọ ṣẹ́ tí ń bẹ̀ kó ṣe yọ̀wá mọ́ ṣe lódì gbogbo akọ búhun kò sóbìnrin tí ò lè lórogún kò sí almighty woman tán lè fẹ́ yàwó lé kò sì sí almighty man tán lè kọ̀ ọ́ lẹ̀ ọba àlú gan wọn ń kọ̀ ọ́ lẹ̀ ṣó ti yá báyìí ní ìsìn ọlọ́run nìkan ni olórogún tí ò lọ́ba kan tí ò ṣe é kọ̀ ọ́ lẹ̀ kò sẹ́ni wọn ò lè kọ̀ kò sì sẹ́ni tí ò lè lórogún ṣùgbọ́n pé ìsàbọ̀sẹ̀ ló ní àwọn ìyálé ni wọ́n máa ń nífẹ̀ẹ́ ìṣerọ́ mo pa ni ṣerọ́ ni ìta ìkí fẹ́ gbọ́nù so jọ lọ bèrè lọ́wọ́ àwọn ìyàwó kékeré tó mọ̀ wípé ní òun kọ́ ni àkọ́kọ́ bóyá ìkejì àbí kẹta when I say ìyàwó kékeré it means that ẹni ìyàwó tó yẹ pé ó níyàlé sọ pé ṣé attention tọkọ ń fún un nígbà tó ń fẹ́ sọ́nà àtìgbà tó ṣẹ̀ fẹ́ wọlé ṣé attention yẹn ló ṣì ń rí nísìn go and ask the ones that will be sincere to you o ẹlòmíà sọ pé iṣẹ́ tóun ṣe òun lòun fi ń dí gáàpù loneliness yẹn because ìyálé àwa bá ṣe fajú ọkọ ẹ̀ mọ́ra padà I'm telling you tó bá ti bínú tó gbára jẹlẹ̀ ṣe gbogbo ẹ̀ tó bá ti rò lọ́tún rò lọ́sì tó bá fọ̀rọ̀ lọ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sọ pé wò ó jẹ́ tètè lọ tún wà rẹ̀ ṣe ìta tó ń bọ̀ yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ so bó ti jẹ́nu èyí tó sì ń sọ pé ìgbà tó ń fọkàn ìyálé ti lọ gbàgbé pé ìyálé lọ wá ló padà wá kí ni kò ṣe kò sí ní tó ṣe because ọmọ pẹ́ni tó fẹ́ ti níyàwó rí ìyàwó yẹn ò dẹ̀ kú unfortunately ilé ọkọ míì tíyàwó lọ tíyálé lọ méjì ó ti bímọ méjì síbẹ̀ ìkan nínú àwọn ọmọ méjì yẹn ọkọ bíi lónìí àṣírí ti wá tún sọ́wọ́ ọdí ọ̀dà ọkọ yẹn pé àṣé bí mo ṣe fẹ́ ọ síbí ó sì ń rí the first ọkọ rẹ lẹ́yìn so it became an issue wọn ò ní choice than to say she should come back tọkọ bá sì ti lóun ó gbà padà kò sí ní tó ṣe so ntí mo wínú o èmi ò ní fẹ́ràn yín rárá o ò lè expect the level of interest because ọkùnrin especially ọkùnrin tó bá wà responsible wọ́n ti máa ń utilize gbogbo energy wọn strength wọn income wọn owó wọn everything wọn wọ́n ti invest lórí first marriage wọn tóbìnrin yẹn bá wá fojú wọn gbolẹ̀ tó bá wá frustrate ayé wọn wọ́n ń lè lo zeal àti energy tán spend on the first marriage yẹn wọ́n ń lè lò fún second marriage bẹ́ẹ̀ náà lórí fóbìnrin tó bá róbìnrin tó ti lo gbogbo ẹ̀mí ẹ̀ láti fi fẹ́ ọkùnrin at a very early stage in life tó ti ṣe dáadáa tí marriage yẹn ò padà work tọkọ yẹn padà fojú ẹ̀ gbolẹ̀ tó bá fẹ́ lọ lọ́kọ míì kò ní because of the previous experience kò ní fi tẹ̀mí àti zeal energy resources gbogbo nǹkan ẹ̀ tó ti invest tẹ́lẹ̀ yẹn kò lè dàbí mọ́ fún tẹ́lẹ̀ kejì kò lè dàbí mọ́ it's everybody even kò ṣe project kan lèèyàn ṣe you have spent a lot on it and it doesn't work out well tó bá fẹ́ ṣe lẹ́ẹ̀kejì yẹn zeal yẹn ò lè dàbí ti previous mọ́ àfi tọ́lọ́n bá help your heart unless God will help your heart kò dẹ̀ sẹ́ni tí ò lè nílò ọ̀rọ̀ yìí because ẹni ó jẹ́ ready first lónìí tó ṣe pọ̀ nìkan lọ́wọ́ à ń bẹ̀ ó lè dọ̀la kí nǹkan ó yí tọ́rọ́lọ́ nìkan ni the same today yesterday and forevermore so ẹjọ́ nítorí ọlọ́run ẹ mọ̀ ìyá mi jẹ́ o èmi ò sọ wípé ní wọn ò ní nífẹ̀ẹ́ yín rárá o mo ní o lè dọ̀ ó ṣeé ṣe kó ṣe wípé ni tí ó ti ní ọ̀dà òun ló máa padà sí tábà lọ wo show ya Don Davis
ẹ rí i pé wọ́n sọ pé the woman that you have told me a whole lot of things about her, the man divorced the first woman on the ground of infidelity. Tó dẹ̀ ló ti ó wà unfaithful, ó dẹ̀ ti fi ilẹ̀, and he remarried. Gbà tó dẹ̀ fẹ́ Mummy Dawn, according to the show tí Mummy Dawn ṣe, at least gbà tó fẹ́ Mummy Dawn sí running to 15 years ni ìyàwó tó ti ní òdá yẹn tó ti sọ a lot about her yẹn ó wá padà lọ gbé sílé. That is meant for you. Successive polygyny náà máa ń fẹ́ ń ṣe. ń gbọ́ bá tún yá o tó bá tún ṣe ẹni tó fi lẹ̀ 15 years jọ̀ọ́ ṣó feel pé the person is still the same thing. Ó bá tún ti ṣe sà ó tún lè sáré padà wá sọ́dọ̀ àwọn tiwọn. Wọ́n sì ní ọmọ tó wà as young as ọmọ 6 months old lọ́wọ́. So ẹ má máa ènìyàn gbèsè rọra àyè rẹ ju bí o ti mọ lọ. Don't go and think like as if wípé the whole world revolve round you. Ọlọ́run nìkan ni 100%. So èmi ò sọ pé tó bá jẹ́ pé bí kádàrá ẹ lọ nǹkan ọmọ lọ bẹ o. But in lè prepare heart ẹ pẹ̀lú ẹ̀tàn kí wọ́n á ní wọ́n ní ọmọ fẹ́ràn jù. Kò possible. Kò possible. O lè maintain yín together kó má abandon ẹ ṣùgbọ́n pé ó dé dídé tó dé gan wo ó máa jẹ́ kí orí ìyálé yẹn pé straight up wo gbogbo ohun tí ò mọ̀ ṣe tẹ́lẹ̀ ni ó mọ̀ ṣe lódìlódì. But most of them wọn ìtì mọ́ ń bọ́ sórí gbẹ̀wọ́ tán ti bẹ̀bẹ̀ tán ti pọ́n ọlé tó lábùkù lọ fẹ́ kàn sọmọ pé ńgbà tó bá ṣẹlẹ̀ tán tágbára rí ọba ka ó ṣeéṣe kọ́ mọ̀mọ́ ibi tó yà sí. Ṣùgbọ́n wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ wọn wọ́n ní kedue mi ní wọ́n nífẹ̀ẹ́ wọn o mo ní kò lè dàbí ti lé ó ṣe jẹ́ nìyẹn. Landless homes and properties April 12 tá a wà yìí on the 12th of this month ní Landless homes and properties máa ṣe massive allocation fún gbogbo àwa olóríire tá a ralẹ̀ ní Morayo residence extension ní Ìbàdàn. Wọ́n máa ṣe massive allocation lot ilẹ̀ fún gbogbo èèyàn. Àwa tá a dẹ̀ tí ìbá wọn dòwò pọ̀ tá a ti ralẹ̀ nílé iṣẹ́ Landless homes and properties ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kàn sí wọn. Ibẹ̀ láti lè ralẹ̀ tó fọkànbalẹ̀. A nílẹ̀ ní Arúlógún Ọjọ́, a nílẹ̀ ní Ìkòròdú very close to Caleb University ní Ìmọ̀ta, a nílẹ̀ ní Lagos Island, a nílẹ̀ ní Ogun State láti lè ṣe Landless homes and properties. Gbogbo red copies wa, gbogbo C of O wa, survey, gbogbo deed of assignment, gbogbo ẹ̀yán survey and plan, C of O, corner piece, gbogbo ẹ̀ náà ti bá wa ṣe full package ni. So yẹ wà bẹ́ẹ̀ yẹn. And you will have a registered survey in your name. Gbogbo documents yẹn pátápátá gbogbo ẹ̀ ló ti ready láti lè ṣe Landless homes and properties. Ibẹ̀ láti lè ralẹ̀ tó fọkànbalẹ̀. Ẹ jẹ́ aralẹ̀ fáwọn ọmọ wa. Ẹlòmíà ní àwọn tí ní jẹ́ ó ti tọ́ jàre èèyàn lè ralẹ̀ fún ọmọ oyún inú tẹ̀yìn ò tí ì bí gan èèyàn lè ralẹ̀ fún because it's a future investment. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kàn sí lè ṣe Landless homes and properties. Number wọn 09066989877. Àwọn èèyàn sọ pé a máa ń fast tá a bá ń pe nọ́mbà yẹn torí ẹ̀ la ṣe máa ń gbé sí orí screen náà so that àwa tá a bá rí kọ nígbà tá a pè á rí lórí screen wa bó ṣe jẹ́ nìyẹn. Thank you so much.